You are welcome to King's Crown Radio KCR2 station, the digital and internet radio station, the radio station for the elites and the world, broadcasting and streaming from London, Canada and America. To call the station, please dial 0741 7545 333 0741 7545 333. Email info@kingscrownradiokcr2.com info@kingscrownradiokcr2.com. Happy listening. Can you give me a round of applause, please? Thank you very much. The reason why we are gathered here today is some questions that have been bothering our lives, bothering our homes, because, and our family as well. Because without family, there can never be church. Without church, there can never be a society. And without society, there can never be what? A nation. You can't have a very good nation. So all these things, they shape the country we live in. So, àwọn Yorùbá ní wọ́n níbi pẹlẹbẹ láti máa ń mọ̀ lẹ́jẹ̀, but having said that, àwọn ti yí òwe yẹn padà, wọ́n níbi òwe kékeré. Anything that will make our family blossom well, anything that will make us to live happily together, that is the reason why we are here. Can you give me a round of applause, please? Thank you very much. Àwọn ilé wa lónìí, àwọn ní Daisy Harvey Clinics, wọ́n ń pè káàkiri gbogbo àgbáyé. Nàìjíríà náà ti ṣe wa, wọ́n ti lọ Canada, wọ́n ti lọ sí Amẹ́ríkà, wọ́n á bá wa ṣe London lónìí. Ọmọọba Prince ti ìlú Ẹdẹ, Màbó, ọmọ àforímọ́dá bí ẹgbẹ́. Àgbàfọ̀ náà kí àwọn ló sì o, àwọn ní ọlọ́wọ́ idán. A máa dún fún yín o, kò ní yá o. King's Crown Radio la fẹ́ gbọ́. King's Crown Radio la fẹ́ gbọ́. Tó bá jẹ́ tọkàn, tó bá jẹ́ tóyé, tó bá jẹ́ tí mo. Gbogbo wa fọwọ́ sí i o, a fọwọ́ sí i. Everybody fọwọ́ sí i o, a fọwọ́ sí i. Àwọn tòkè ọ̀hún tún sáyẹ́nsì o, a fọwọ́ sí i. Àwọn tí ìsàlẹ̀ yìí ti stampu rẹ̀, a fọwọ́ sí i. Wọ́n ló gàràgà jù, a fọwọ́ sí i. Òun ènìyàn ló mọ lọ́mọ bá, a fọwọ́ sí i. Òun ènìyàn ló mọ lọ́mọ bá. King's Crown Radio, I follow you. Can you give me a round of applause, please? Thank you very much. The question that is going to move the motion today, signs to know if a family relationship is in trouble. What are the signs that will tell you? Or someone that has had an experience of such, I think that one of the good things one has to observe when it comes to knowing if a relationship is in trouble. And for me, I think one of them is when love seems to have faded, or when love seems to be fading. By this I mean when love within the family or in the relationship is not enough. And how do you know this? When a man begins to give excuses, it's always a way to say, you know what? Things are not exactly the way it used to be when we started. It is natural. It is natural for someone to fall in love and fall out of it. But then, when love seems to be fading away, then the relationship begins to suffer. And how do you know when this is happening? When the woman begins to give excuse. When every little thing that you used to do, used to be source of happiness for the woman, now becomes a source of another thing. When I say another thing, I mean things that you both used to enjoy together become things that the woman now begins to despise, or the man begins to despise, giving excuses for not wanting to be with you, giving excuses for not wanting to do all those things that you used to do together. Then you begin to see that love is fading. And when love is fading, there is little you can do about it, really. Although there might be some reasons behind this, and if it's something that is adjustable, it is always a good thing for the man and the woman to sit down together and iron it out. If I give you my reasons for giving you excuses, then you might want to do one or two things to avoid or prevent or pull me back from all those excuses. If you tell me the reasons why you're giving me excuses, then I also might want to adjust. But in a situation whereby we don't even want to adjust at all, then it boils down to the fact that love is out of it. And when love is out of it,
then I tell you it's always a difficult one. Can we give him a round of applause, please? Thank you very much. Tílé bá fẹ́ dàrú tí èèyàn lè notice di pé tó bá di pé ọkùnrin lọ ọkùnrin tó dẹ́pẹ́ jùlọ jókòó sílé ẹjọ́ máa ṣe Romeo and Juliet tó dẹ̀ di pé ìkànnà bẹ̀rẹ̀ ó di pé wọ́n máa bàbá alágbèjà tí wọ́n mọ̀ jàre tí gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹ mọ̀ pé kankan ti ṣẹlẹ̀ níta ó ṣe rí tòyí nǹkan tà so ó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. Thank you very much. Ẹ jọ̀ọ́, màmá afẹ́bá adásí kẹ́tọ́ máa tẹ̀síwájú. Èyí wọ́n bí gbogbo àwọn nǹkan tí àwọn màmá mi tán ti sọ gbogbo ẹ̀ wá pátá ni mo agree sí because to God be the glory. Mo lè sọ pé this is my 30 tó bá di December I dey 30 years of marriage. Èmi àti ọkọ mi wọn bá wa parí ìjà rẹ̀ because nǹkan tó máa ń break home ó ní tí relationship tó bá ti wà too crowded tí èmi àti bàbá wa bóyá nǹkan misunderstanding ṣẹlẹ̀ ẹ ti gbé sórí wípé ẹ̀yin bàbá ẹ olóríire bàbá ẹ ẹ̀yin kìnnìkan àwọn wá ti mọ̀ wípé something is going on but tí misunderstanding kò sí there is no perfect relationship kò sọ pàtìyàwó tí ò kì í jà we are bound to have an argument but kò yẹ kí àwọn ọmọ wa kò yẹ kó tiẹ̀ mọ̀ what is going on tó bá ti di pé ìjà yẹn ṣẹlẹ̀ báyìí wípé inú bí mi àwọn bàbá wa yìí wọ́n mọ̀ mí dáadáa tí inú bá bí mi gan rẹpẹtẹ báyìí màá ní òkè tí n bá ti mú kọ́kọ́rọ́ màá ní jẹ́ àjáde ibi tá a fẹ́ lọ ní ọjọ́ yẹn àbíkò ti jẹ́ àlọ́ inú bí òun náà gan àbájáde a lè wá wa lọ sí níbi open field yẹn máa wá sọ kọ́kọ́rọ́ lẹ̀ gbogbo àwọn méjèèjì àwọn àdálẹ̀ àwọn àtúpé and ibẹ̀ náà lè ló parí sí because when you communicate with each other you relieve the stress ẹ rí i pé tí ọkọ àti ìyàwó bá ń jà tí wọn ò bá sọ̀rọ̀ ewu wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọkọ àti ìyàwó bá ń jà tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé ẹ ṣe bí wọn náà ṣe kíní kan ibi tó ti ń sọ̀rọ̀ yẹn there is communication and eventually it's going to settle. bẹ́ẹ̀ tó bá ti di wípé mi ò bá ẹ sọ̀rọ̀ ìwọ náà bá mi sọ̀rọ̀ mo lọ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ wàhálà wà bẹ́ẹ̀ torí ọ̀rẹ́ tẹ̀ ń bá sọ̀rọ̀ inú ẹ̀dá jìn ọ̀rẹ́ tẹ̀ ń bá sọ̀rọ̀ you don't know what is torí òun lè má ní perfect relationship òun lè má jealous yín but she won't tell you so mi ò agree sí wípé kọ́kọ́ àti ìyàwó ní misunderstanding ló jẹ́ pé kí ọkọ especially àwọn tó ń ṣe kàbí yẹn wàhálà wà fún ọgbọ́n lọ́wọ́ àti dé káàbọ̀ ọ́fíìsì báyìí ibẹ̀ ló ti máa dọ́rọ̀ gbogbo lé wọ́n lẹ̀ so ẹni tó jẹ́ pé òun àti ìyàwó ẹ̀ lọ́jọ́ ra máa ń ṣe nǹkan wọn ìdáyẹn náà máa sọ wípé ó ti ẹni wọn náà ló fún láyé ibi tó ti ń dirú nǹkan bẹ́ẹ̀ yẹn ilé bẹ̀rẹ̀ sí ní dàrú díẹ̀díẹ̀ nìyẹn. Thank you very much. Another reason why relationships will always suffer. The issue of money will come later though, but it's something that we quickly want to mention as well. Thank you very much. Níbi ọ̀rọ̀ ibi tí ìfẹ́ tí à ń sọ̀rọ̀ fóònù ṣe fóònù lẹ̀. Ṣé rí mi ò mọ̀ bóyá nílé ẹlòmíì. Irú àwa ń sìn nílé wa, gbogbo ara ní password lórí fóònù wa. A dẹ̀ mọ̀ láàrin ara wa pé a kì í ṣe kankan. Mo lè fọwọ́ sọ̀yà níta pé ọkọ mi kò ní girlfriend. Ó lè sọ níta pé ìyàwó mi ò ní. Owó òkì lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ àwọn ọmọ tèmi ni mo ti kọ́ nígbà tẹ́ pé ọmọ mi ọkùnrin tó bá gbé ó ti lọ síbòmí ó ti lọ ṣáàjì bíìlì fún yín nígbà pé àwọn bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀kẹ́ ó máa jí ìgbè náà mi jọ pé kí ní tẹ́ ṣe ń lọ́ọ̀kì fóònù nígbà tó máa yá táwọn náà máa rí àwọn náà ti ń lọ́ọ̀kì fóònù kí ní ìdí tẹ́ ṣe ń lọ́ọ̀kì fóònù kò ní ìdí bọ̀ ìgbà míì kò kì í ṣe nítorí pé ọkùnrin àbí obìnrin yẹn ń yan àlè ni wọ́n ṣe ń lọ́ọ̀kì fóònù nítorí àwọn ọmọ wa nígbà míì la ṣe ń lọ́ọ̀kì fóònù. Wọ́n máa lọ máa play games oríṣiríṣi. Wọ́n máa play games oríṣiríṣi. Thank you very much. Is it proper for a man in a relationship to have an extramarital relationship? If it is proper for a man in a relationship to have an extramarital affair, I would say capital no. I would say capital no because even the Bible forbids it. It's called adultery. It's called fornication. You might be seeing me smiling. Yeah, I'm a young man, and thank God my wife is not sitting down here. Although at the end of the day, I would not want to put myself in any trouble. But at the same time, I will say to you categorically, extramarital affair is a no-go area. It
it ruins the relationship, it ruins the family. It's one of the reasons why love can easily die, because there is no way you can love two women at the same time equally. So if you begin to love the one outside more, then the one at home will definitely suffer. Thank you very much. nítorí pé kò sí nínú New Testament pé kí ọkùnrin máa ní ẹlòmíì níta. Wọ́n ní ẹni tó bá fẹ́ ṣe olórí ìlú àbó fẹ́ ṣe olórí ìjọ ọkọ aya kan inú bíbélì náà ló wà. So kò sí nǹkan tó lè ní pé kí ọkùnrin lọ máa ní ojú bíi níta. Obìnrin náà gan kò lè dá kéèyàn máa ṣe ṣòṣòṣò kiri. Àgbèrè ó máa ń gbèrè ni kì í ṣe nǹkan tó dáa rárá. Ìfẹ́ tí ẹ ti ń lò láti kékeré pẹ̀lú ara yín òun ló yẹ kí a máa lò. Thank you very much. Bí Jésù àti Olúwa Elédùmarè bí ó ṣe láàrin ara wọn, ìgbà ìṣòro wà náà tó dé bá Jésù. Síbẹ̀ náà kò kan lọ, kò sí ìṣòro tó lè dé bá ẹ̀dá, ó yẹ kí ọ̀pọ̀ lè gbìyànjú kó dúró. Àti pàápàá jùlọ, ó bí wá, ó ní ìjẹ́ ohun kan wà tó wọn ò lè ṣe. Òyìnbó tó ṣe kọ̀ǹpútà tó bá ní ìṣòro, àtúnṣe bẹ̀ ó ń bẹ lọ́wọ́ òyìnbó yẹn. Tó bá burú títí ayọ̀ kankan á fi léèsì, kì í ṣe pé kò ṣeé ṣe, ó ṣeé ṣe, owó ló máa jẹ, ó ṣeé ṣe. Ó lè sọ kọ̀ǹpútà tó ti darúgbó, ó lè tún ṣe láti máa ṣiṣẹ́ lọ. Tó àwọn dátà jù pé kọ̀ǹpútà tuntun ó ń sáré tàbí ó ṣiṣẹ́ dáadáa ju tàtijọ́ lọ. Á sì tún ti old one yẹn, á sì tún ṣe gẹ́gẹ́ bí tó yẹ kó ṣiṣẹ́ dé. We are going on a break. Kings One Radio. Kings One Radio. The station of the world, the station on top, the station of the elite. Kings One Radio. Shalom. Shalom. Welcome back. Can we give him a round of applause, please? Thank you very much. A woman called a spouse master. Ẹ má bínú mo láti kọ́ mi ẹ fún mi sípíkà ẹ ṣe ẹ jọ ń torí Ọlọ́run èmi Olúwa kẹ́mi ò mi lè pé ọkọ mi ní bọ́ọ̀dà àbídájì Ọlọ́run máa jẹ reason being that ọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lo orí ọkọ mi ẹ̀rù máa bẹ̀rẹ̀ sí bá mi láti bá sọ̀rọ̀ láti bá ṣeré. ẹ jọ mo pé ní ẹjẹ kó sọ̀rọ̀ fún ọmọ ẹ̀ èmi àwọn ọmọ mi nìyí tí bá wà pẹ̀lú ọkọ mi ilé ìlú ìlú kan ṣojú wọn because mo rí bí ìgbà tó ń gbé kò sí sign of respect. irọ́ ni ó kẹ́ sọ fún mi tí bá wà pẹ̀lú ẹ̀ bébì ni máa ń pè mí dídò bàbá lọ síta but tí bá ti wà pẹ̀lú àwọn ọmọ mi tí bá fẹ́ bá sọ̀rọ̀ mi kì í lè sọ pé jọ̀ọ́ bá mi ṣe nǹkan báyìí mi ò kì í lè sọ èmi bí ìgbà ẹni sùúrù jọ̀ọ́ yàtọ̀ ó làbò. thank you. ẹni sùúrù mo ṣe máa ń ṣe ẹgbẹ́ kì í sọ bí mo ṣe máa ń ṣe ṣe rí tẹ́lẹ̀ I'm not like that ìgbà tí mo di prophetess I notice some things ẹni sí Ọlọ́run no irọ́ ẹ̀bọ̀ ṣebí church ṣebí nǹkan tá à ń sọ yìí náà wọ́n ní àwọn kan ni wọ́n béèrè fún so aláti jẹ́ kí wọ́n understand tẹ́lẹ̀ mo lè gbé ọkàn mi lórúkọ níta ní mi ò tiẹ̀ ń pè lórúkọ mi láti mọ́tí méjì but tí mo bá ti wà pẹ̀lú àwọn ọmọ mi kọ́lá mi sọ máa kọ́kọ́ ní ẹgbẹ̀rún bọ́ọ̀dà bíbí ìjọba mi ṣe torí mo rí pé ọ̀wọ̀ yẹn ìfò ló wà nínú bíbélì àwọn ti fún wọn lọ́wọ́ àwọn dẹ̀ ní kí ni wọ́n láti ní ìfẹ́ wa. Should a woman call her spouse master? I don't see no reason why a woman should call her spouse master, because it's not a case of a king and a subject situation. Two people in love are equal people. Yeah, the woman can give respect where it is due. Fine, I'm not against that. The woman can show, reverence where necessary. But the issue is a woman should not be seen as a slave. Talking of calling her husband master. Hello, sir. Is there any reference in the Bible where a woman calls her spouse or partner or husband master or in a way? Yeah, in the Bible we there are instances where they want to call the husband master. But that kind of master-wife relationship is not the kind that we would want to experience in our own age and time. Those were times when respect used to be a thing that is very, it is still important in the relationship, but
the way I would look at it now, for a woman to be calling her husband master, then definitely it will be out-fashioned. And when it sounds and seems out-fashioned, it's a bit uncomfortable for me. No way, you can't call me master. Why? But no, you can call your husband master, and at the end of the day, still do things that he wouldn't like. So what is the point? So for me, I would say no. There's no point calling your husband master. And between a man and a woman, I don't see anyone that's going to say, although it is categorically stated. We read it in the Bible that women were created out of the rib of men. But at the same time, we don't want to see one person as being superior. In a relationship, no. Yeah, there will always be respect, just like within daddy and children, within husband and wife, but it doesn't mean that one is superior. Even though I put the money down, I run the show, I get all the money, you just stay there and look at the home, I will look after the home, but still, it doesn't mean I'm superior to you. Even the Bible forbids that kind of thing. That is where pride sets in, and when pride sets in, obviously it tends to downfall. Thank you very much. Should a woman call her spouse master? Master, not in the real master. Not in the word master, but be àpọ́nlé, bí ọkọ mi olówó orí mi ọmọ ọ̀rẹ́ ìkọ́tọ́ tààrà ní oyè náà kéde. lórí ìyẹsà lórí ìyẹsà èmi prefer personalization because our husband is our father, is our friend, is our everything. So and they were babies. So èmi ò tèmi o wálé ni mo kọ́kọ́ bí o. So èmi náà dẹ̀ ní kẹ̀ bọ́lábọ́lá ló fẹ́ mi. Nípa pé kí a pe ọkọ ní mástà ìyẹn ti lọ́rọ̀ ayé àtijọ́ nítorí ìyàwó ìyá wa tó bá fẹ́ bu omi fọkọ wọn máa kúnlẹ̀ síbẹ̀ ni fọkọ bá ti mú omi tó wọn máa tó dìde ṣùgbọ́n àgbà tó yá àgbà tó lórí àwa tó lórí ẹgbẹ́ tiwa yìí àwa ò ṣèyí àágbómi fún yín àádẹ́sẹ̀ báyìí a máa tẹ̀ láti gbómi fọkọ àlẹ́kí fọkọ wa lórúkọ nígbà yẹn bàbá lágbájá ìgbà tá a bá ti dì mọ àmọ́ pẹ́ bá ṣe máa pè ní ṣùgbọ́n tọ́mọ bá ti wọ bẹ̀ bàbá lágbájá tó kò sí nǹkan tó lè tó burú nù yẹn ṣùgbọ́n àwọn ọmọ ti wá ń sìn wọn ráyè yan bébì ni wọ́n pe ara wọn sọ. Thank you very much. About video, I was interested in the topic. Sharing everything also initially you are doing the work. From something I want just to take everything. But when it comes to husband and wife, marriage is the first institution of God. And when they will get back to the show by people, it's not by people. It doesn't mean that they will from people, but marriage is not going to be the living. But about Sarah, she was referring to Abraham as my Lord, as my Lord, as my Lord, as my Lord. Respect máa wà nù ẹ̀ at the same time kì í ṣe pé olúwa mi pé máa wà bọ́rìn. Respect ló máa tàṣẹ rí bẹ́ẹ̀ ṣe sọ pé orúkọ rẹ̀ máa ń pe ọkọ yín èmi pẹ̀lú ọ̀rẹ́ ìbájọ́ ìtòkì tọ́lọ̀ tó sọ wá ní 25 years àti mami jọ̀ọ́sà ẹni kẹta ọ̀rẹ́ bá máa kọ́kọ́ bá parí ìjà rẹ̀ jọ̀ọ́sà that is the right way fẹ́ẹ́ láti ìjọ tó bá ti lójọ́ rẹ̀ wọ́n ní Yorùbá máa ń gbé tóbi Yorùbá lárí aláìgbé Yorùbá láyé wọ̀ bẹ̀ tó bá ti lójọ́ fún ẹni kejì ẹ̀ fi ká sílẹ̀ sí Yorùbá lè kiri wọn wọ́n fi pé ọkọ láti mọ dúkìá àsọkọ ìyàwó lọ́dẹ láti mọ dúkìá àsìyàwó bẹ̀tẹ̀ àwọn ẹgbẹ́ àgbẹ̀ bàbíkà there is no other way we can be as Christian after the word of God tàbá tí ń bá rọ̀ fi jẹ́ àṣẹ you cannot be called Christian any longer tàbá pé inú yàrá máa pe ọkọ yín ọkọ ṣé yóò sẹ́wọ̀n wọn pẹ̀lú tàbá pé inú yàrá tó bá gbé inú. Thank you very much. I cannot call him a different. No matter where we are. Ọ̀pọ̀ ẹ̀ má bínú ara ẹ̀yìn tẹ́ gbé obìnrin lẹ́rú lájà. No, it is sọ̀rọ̀ ẹ̀ fún obìnrin lẹ́rú. Ara ẹ̀yìn tẹ́ gbé obìnrin lẹ́rú. Ẹ̀
tí mi ti sọ wá. Ara yìí rè o. Ara yìí rè. Thank you very much. We are going on a break. Kingspan Radio la fẹ́ gbọ́. Kingspan Radio la fẹ́ gbọ́. Tó bá jẹ́ tọgbọ́n, tó bá jẹ́ tóyé, tó bá jẹ́ tìmọ̀. Gbogbo wa fọwọ́ sí o, a fọwọ́ sí. Everybody fọwọ́ sí o, a fọwọ́ sí. Àwọn tòkè ọ̀hún tún sáyẹ́nsì o, a fọwọ́ sí. Àwọn tí ìsàlẹ̀ yìí ti stamp rẹ̀, a fọwọ́ sí. Wọ́n ló gàlágà jù, a fọwọ́ sí. Òun ènìyàn ló mọ lọ́wọ́ bá, a fọwọ́ sí. Òun ènìyàn ló mọ lọ́wọ́ bá, a fọwọ́ sí. Kingspan Radio, a fọwọ́ sí o. Welcome back. Thank you very much. What are the reasons leading couples, either man or woman, into extramarital relationship? Nǹkan tó máa ń mú ọkùnrin àti obìnrin láti kọ̀ra wọn sílẹ̀ ó pọ̀ gan-an. Ìgbà míì gan àwa fúnra wa a máa ń ṣe mistake rẹ̀ àfọwọ́fà. I'm talking from experience. Àfọwọ́fà máa ń pọ̀. Ìgbà míì bàbá ti mú iṣẹ́ wa. Wípé iṣẹ́ mi ju ọkọ lọ. Tó bá ti ń di time yẹn, tó bá ti di time pé iṣẹ́ mi lélẹ̀, mo lè mú iṣẹ́ mi jù, ó máa ń break family. Ẹlòmíì go ní ráyè fún ọkọ. Tó bá ti mú àwọn ọmọ lọ sí school, tó ní tiwọn bẹ́ẹ̀ kó tó ti láti lọ pick àwọn ọmọ, ó tún padà lọ sí ẹnu iṣẹ́ yẹn. Nígbà tó bá dé tọ́kọ bá sọ pé ó yá o, á ló ti rẹ̀ mí. Torí pé kí ni tó ń bá báyàwó òun sọ̀rọ̀ gbogbo ẹ̀ ó ti rẹ̀. Ó ní ìwọ ẹni jọ sọ láàrin ara yìí torí ibi tó ń bá lọ yìí ó máa affect àwọn ọmọ. Mo lè mọ̀ pé tí bàbá àbí ìyá tó bá ti kọra wọn sílẹ̀ ó máa ń affect àwọn ọmọ torí ọjọ́ iwájú àwọn ọmọ yẹn ó máa ń kú díẹ̀ káàtó. So if a woman begins to give excuse to the man based on the fact that she is having an extramarital affair, then the house is broken already. There is no solution to that. And again, talk about cooking is another thing. So there are so many things that can make a man into a extramarital affair if the woman at home will not take care. So it's up to our women and also men too. If the woman is always demanding and you're always giving excuses, I'm tired, then the woman will look outside. So don't let us miss that point. If you have to go and buy, you know what I'm saying? And I'm going to, if it is anything that is slowing you down, you have to quickly sort it out before you. Because when you want it outside, I'm sorry, there's no coming back. Thank you very much. Ẹgbẹ́ ìsọ yìí ó kọ́ ìyàwó ẹ̀ sílẹ̀ nítorí ilé ìyàwó ìjọ. Brọ́dà mi kan nílùú Ìlàwà, ìyàwó ẹ̀ bí ẹni mathematics bí ẹ̀jọ́ ti di ilé oko. Ó ṣe kàwé tó. Ó náà kàwé tó ilé ẹ̀jọ́ ti di. Brọ́dà mi láti lọ fẹ́ ìyàwó mi, ilé ìfúnlé yẹn lọ fẹ́ ìyàwó mi. Ìṣe tó ṣàgbèrè o. Ìṣe tó ṣàgbèrè tó sọ̀rọ̀ tó dọ̀tí. Tóbìnrin bá tọ́jú ilé, inú ọkọ̀ ọkọ̀ bá ń fẹ́. Ẹgbẹ́ ìsọ yìí ó kọ́ ìyàwó ẹ̀ sílẹ̀ nítorí ilé ìyàwó ìjọ. Ìtàkùn sílẹ̀ sọ yẹn àwọn ọkọ̀ tó ń dun ọkùnrin lọ́tọ̀ nítorí ìjókòó yìí náà àwọn ọ̀gá máa jáde. Ṣùgbọ́n ọkùnrin kọ obìnrin sílẹ̀ torí pé obìnrin yẹn dọ̀tí. Ó lè jẹ́ PhD ló gbà. What are the reasons leading couples to into the extramarital relationship? This one is one that I have also experienced. A situation whereby the man is always there and the woman is always giving excuses. Or another thing, you see, common things that we don't eye at home. If a man is a man that is very clean, that loves environment being clean, and he's always telling the woman, why don't you do this, why don't you do that? And the woman is always reluctant to adjust. And the man finds a lady outside, on stepping into the lady's flat, everything I like is just the way it is. Definitely that is an invitation to come back. You see, if I enter a woman's flat and it's not the way I love it,
then definitely that woman will not find favor in me. Now you are my wife and you are not doing the things that I would like maybe the bathroom, I like it to be clean this way every Saturday or every other day. It's not that you're a slave, but you should know your rooms in the house. So a situation whereby the woman is not taking it seriously and a man finds another lady outside, I was stepping into the flat, you can see the way sets everything I said. And this woman is giving you eye. Obviously. Thank you very much. tó wò lẹ́ẹ̀kejì òun lè dá dúró nítorí tó ń bá lọ sí patí àwọn nǹkan báyìí báyìí ló máa ṣe after 2 weeks woman yẹn actually pè mí pé nǹkan tí ọkọ òun ò kì í ṣe fún òun ó ń ṣe fún òun nítorí ẹ̀ ìfò gan àwa òbí gan ó máa ń bá bàbá ti ní àwọn ọmọ tó ń grow up àwa ti máa sọ fún wọn pé bọ́n ṣe máa múra rẹ̀ nítorí pé kí ni àwọn ọmọ wa gan mí gan èmi ò láìkì láti múra bọ̀ tó bá jẹ́ òwò ìyá tó yẹ kó lọ gan tó bá lọ síta tó bá rí ẹgbẹ́ máa tútù ẹ̀wọ̀ á tètè máa kọ́ àwọn ọmọ ẹ ẹ̀wọ̀n pé tẹ̀yàn bá lọ́mọ púpọ̀ ó ti mọ̀ pé eléyìí kò láìkì ó múra ó ti mọ̀ pé eléyìí ó láìkì ó múra wàá tètè máa kọ́ nítorí pé kí ni àwọn ọkọ títí wa náà tó jẹ́ bàbá wọn àwọn nǹkan tí wọ́n ń rí lára wa tí wọ́n ṣe ń dúró. so gẹ́gẹ́ bí ọmọ obìnrin tó ti ń dàgbà káwọn náà lè déta láti jẹ́ lọ́kùnrin wọ ẹ̀yìn pé ọmọ wo ló ń lọ yẹn àwa náà láti ṣe kiri ká máa kọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni ká máa update ara wa. nípa ọ̀rọ̀ mímúra yìí gbogbo àwọn nǹkan tí màmá wa tí wọ́n sọ yẹn everything is just perfect torí nǹkan tọkùnrin máa ń wò kóbìnrin neat kóbìnrin kó clean kínú lé clean wọ́n ní tọ́ ọmọ rẹ kí ó lè fọ́ ní ìsinmi tábà ti ní ọmọ tó bá ti wà bí 6 years of age ó yẹ kó ti ní house duty tó máa ṣe nílé ó ti mọ̀ wípé legit iṣẹ́ mi ni tó bá ti dọ̀tí Fọlákẹ́ kí ni nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ tí ọkọ bá ti wọnú ilé jẹ́ pé ilé ní ìṣẹ́wọ̀n tó wà ní láti ẹ̀bù ọkọ ní òní máa wò ta kó tiẹ̀ ní òun kó jáde and àwọn obìnrin náà tàdé tí mo pẹ́pẹ́ fúfú ṣe lóríṣiríṣi pé òkè breakfast ní especially ní your Saturday nǹkan báyìí la máa jẹ ní breakfast tó bá ti di around between 1 and 3 o'clock bóyá ká lọ ṣe fruit snacks bóyá ká lọ ṣe kíní kan ṣẹ́wọ̀n ọkọ kan ò ní fẹ́ jáde ìyá mi ọkọ yẹn ò ní fẹ́ jáde rárá tọ̀ torí kí ló fẹ́ wá lọ síta tọ́rẹ̀ ẹ̀ bá tiẹ̀ sọ pé bàbá ilé ló ti wà látàrọ tí ẹ̀ jáde kíní kan kò tiẹ̀ yóò kàn tiẹ̀ rẹ̀ mí ni you know that there is love in that relationship and àwọn ọmọ wa dẹ̀ ní kẹ́ àwa náà máa wò láti fi bò wá bẹ́ẹ̀ ni. Thank you very much. ẹ jọ kí ni ìfẹ́ tàbí ìrànwọ́ lọ́wọ́ wọ́n ti sí ní ìfẹ́ kí ni nǹkan tó di ìfẹ́ mú àwọn ọmọ wọn tí kò di ìfẹ́ mú tó yẹ kó ìfẹ́ fi lè jókòó fi lè fẹsẹ̀ múlẹ̀ ní àwùjọ. without ìfẹ́ àlè agree kí ni a máa ń pè ní ìfẹ́ yìí gangan kí ni a fẹ́ fi mọ̀ dájú pé tó ìfẹ́ yìí láti lò lápára wa lò níbi tí a bá ti ń sọ ọ̀rọ̀ àsọyé tí a lè ti tí ò ṣe pé bóyá ẹ̀mí èmi ò gbọ́ tí ẹ̀wọ̀ gbọ́ tí èmi tí lágbájá sọ̀rọ̀ tí mo wá lẹ́ àfẹ́jọ ìgbé bẹ́ẹ̀ òótọ́ báyìí lè ṣiṣẹ́ tó rí ìfẹ́ ni ṣùgbọ́n tí ò bá sí ìfẹ́ á di gbọ́ mi tó fi òótó ẹ̀mí èmi ò gbọ́ tí ẹ̀ ìwọ̀ gbọ́ tí èmi èmi tí ò bá lè ti sí ìfẹ́ níbẹ̀ ní èṣù gbé ọtí ìfẹ́ bá wà dájúdájú èṣù nílé àyè bẹ̀ lọ kí ni àwọn iṣẹ́ èṣù àwọn iṣẹ́ èṣù òun ni wípé kí a máa takora wa ní gbọ́ tí ra wáyé tí àwọn àdé ti gbọ́ tí ra wáyé èṣù á ní agbára níbẹ̀ ìfẹ́ ò lè dúró kí wọ́n ní ìfẹ́ yìí ṣe pẹ̀lú láàrin ara wa gan àti níbi ọlọ́run gan pàápàá kí wọ́n fẹ́ ti pera wa ní onígbàgbọ́ nígbà tí ìfẹ́ òjọba ní àárín wa a mọ̀ wípé ipa pàtàkì ní ìfẹ́ kó láàrin onígbàgbọ́ wọ́n jẹ́ pé ti ṣe wà nínú bíbélì ìgbà tó wọ́n pè ní faith níbi tí faith bá wà ní ìfẹ́ wa gbé tí ó bá ti sí faith níbẹ̀ níbi kan ìfẹ́ ò ní gbé bẹ̀ kò ní jọba ìfẹ́ jẹ́ irinṣẹ́ pàtàkì tí olúwa ń lò nínú ayé èèyàn kọ̀ọ̀kan gbogbo pé ìfẹ́ yìí ó wà very very important kí gbogbo wa ní kò lẹ́sẹ̀ pé bóyá kakọ̀ ní lásán aláàjì máa wù ní ìwà láwùjọ nínú ilé ní gbogbo bíkíbi tí a bá wà ọlọ́tí máa rí àríṣẹ́ ní ara wa díẹ̀ tí ó sọ yìí òkè ayé olúkúlùkù nípa pàtàkì tí ìfẹ́ tó nínú ayé èèyàn kọ̀ọ̀kan àti ní àwùjọ. Thank you very much. It is a woman that runs the house. But a woman runs the house on what energy? Energy of love. Love is the petrol for which the car moves. The family is the car. If there is no love in the family, that is, there is no petrol in the car, forget it.
Nti mo rí fàyọ̀ tó dùn mọ́ mi nù wọ́n ní a family is someone who will stand by you and love you even if they don't believe in the same things you believe. A family is someone or people that speak the language of love with you. Because we cannot say we are a family if we don't love ourselves. That is ìfẹ́ ṣe kí ni o ṣe pàtàkì ó ṣe kókó láìsí ìfẹ́ ẹwà tí wọ́n mú ṣíṣe ìsìn tá à ń mú nǹkan ọ̀bẹ ìfẹ́ ló fà tí ó bá sí ìfẹ́ ẹlòmíì ò nílé tó fi pé. ẹ̀yin náà tọ́ ẹ ṣe ọ̀rẹ́ tó mọ̀ bóyá yóò dùn àbí o. That is ìfẹ́ ni kókó tó di ìdílé mú tó lè di relationship mú ó lè ló di gbogbo orílẹ̀-èdè náà mú orílẹ̀-èdè máa ń dàrú family máa ń dàrú tí ìfẹ́ ọ̀bá ṣe ní o tí ò bá jinlẹ̀ ìyẹn la ṣe ń bèrè pé ṣé owó ni ìfẹ́. Should money be a factor to rule or dominate a relationship? owó bíbélì sọ gbogbo ẹ̀ṣẹ̀ níbi tí a bá ti ń jẹ́ kí owó kó máa jẹ́ ohun tó ń jọba lé tọkọtìyàwó lórí ilé ìyàn òyìnbó ọlọ́run kan kùkù fún àwọn èèyàn pé ká lè rí owó náà ni ìṣe pé olúwa pèsè fún wa pé ká lè máa sọ wípé láìsí owó torí ọkọ nítorí pé kò fún mi lówó tàbí pé ọkọ náà tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tó sọ ọmọ tó kọ́ ọmọ tó gbé. The issue of money, in as much as they say that money is the will of only again, it is very important, but it should not be the all in all. Because a woman works does not mean the man should not chip in. You still have to. It is your responsibility. Let her keep her money and do whatever she likes for the children. But when she comes and demands for her own eto, it is a man's job to either explain things. No, in what she's so there. Let us just take it in front of this project. Okay, you can take some of your own savings. I will reimburse you. Although you might not do that, but there is a way you talk to the lady and she will feel wanted. But if the woman is asking you for attention and you are always giving excuses, then you find out that we are not heading in the right direction. There will always be a bus-stop time. When I say bus-stop time when the woman will say, you know what? I don't think you're taking this seriously. So I would like to hand up here. owó lè fà kí ọkùnrin kíyàwó kó bẹ̀rẹ̀ sí ní hùwà kan tí ò dáa. Gbogbo ẹlòmíì kan lówó kan pàápàá lẹ́gbẹ̀ẹ́ àsìkò tí wọ́n máa ń dájú ara wọn fún mánéjà ara wọn ìfẹ́ yẹn jọba. Ṣùgbọ́n kété tí ó lọ́kọ ni tàbí ìyàwó náà ni nǹkan máa ṣàṣẹlẹ̀. Tó bá wà lẹ́kọ̀ọ́ tó àárín ọ̀nà mi ló lọ. Àdúrà mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ máa gba àdúrà sí Ọlọ́run nípa ìwọ Ọlọ́run owó nínú ìwé òwe ó ní bíbí mọ́ mi oníkó máa fọ olóṣì ṣùgbọ́n tó tọrọ jẹ lọ́wọ́ àwọn ènìyàn bọ̀ tàbí kó fún wa àwọn ọmọdé tó. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ̀ka bá ń gbàdúrà tó owó tí a máa fi mọ èèyàn tàbá fi mọ àtọ́lọ́run òní ká máa tọrọ fún tàbá lè owó máa tú wa ká ìwọ sáyé àwọn sì yóò mílíọ̀nù yẹn là ń lé. So ìwà ọmọ bí ẹlòmíì bó ṣe ní rú mílíọ̀nù from history not jẹ lótò bóyá ló couple of months down the line wọ́n rí pé wọ́n lẹ̀ sí mọ́ iṣẹ́ ìṣẹ́ wọn iṣẹ́ ní méjì. Olúwa wà pẹ̀lú gbogbo wa. Àmì ẹ bá fún ọmọ wa lọ. A bá wa láyé àtàwọn. Ẹ ṣe gan ni ẹ ṣe gan ni a máa rí yín bá. King's Crown Radio KCR2. Kò sí ìṣòro tó dé bá àwọn ẹ̀dá tí a ò lè pe Olúwa Elédùmarè sí. Bóyá nípa ti owó ni o, ìyá ọkọ bàbá ọkọ ni o, iṣẹ́ ni o, ó ní ká wá sí ọ̀dọ̀ òun àwa tí àjàgà rẹ̀ tí ó wúwo Ọlọ́run yóò sì sọ di fífúyẹ́. So Olúwa Elédùmarè ọba tí gbogbo á ti bú bẹ́ẹ̀ ni kì í ṣe pé lórí ọba tí ẹnìkan mọ̀ à ń kà pé à ń gbọ́ pé èèyàn kan ò lè rí lójú ó sọ fúnra rẹ̀ ó ní ọjọ́ tí ń bá rí òun ó ní ẹnu òun ó ní yóò parí. ẹ̀yin náà mọ bó ṣe máa ń gáìdì àwọn president àwọn ní Nàìjíríà àwọn sójà tó wà armed ló máa ṣíwájú mọ́ àlẹ́yìn ló mọ̀ wá ní gbogbo ẹ̀. So ọjọ́ tí wọ́n sì tó náà béèrè lọ́dọ̀ọ́n pé à bàbá tí ẹ gbìyànjú kẹtẹ yọjú sí mi ní à ó lè róhùn o. ìdí mo sọ̀rọ̀ yẹn pé kò sẹ́ni tó lè rí Ọlọ́run. ọba tó pọ̀ nípa àti agbára ó ń jẹ́wọ́ agbára ẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà. So mo gbà níyànjú
ní gbogbo ìgbà wípé àti èyí tó kù díẹ̀ káàtó àti èyí tó dá nínú ayé wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí o gbogbo ẹ jẹ́ ká fi lé Olúwa lọ́wọ́. So remain blessed. ọ̀rọ̀ rẹ̀ iye ní ọ̀rọ̀ rẹ̀ ìgbàlà ní yóò kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi lè ṣe rere. ọ̀rọ̀ rẹ̀ iye ní ọ̀rọ̀ rẹ̀ ìgbàlà ní yóò kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi lè ṣe rere. kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi lè ṣe rere. kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi lè ṣe rere. kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi lè ṣe rere. kẹ́kọ̀ọ́ rẹ̀ lè máa gbénú mi kémi. Shalom. Shalom. Welcome to the feature of real-time gospel and evangelism. Back in Dagenham and Essex, present Promised Land Cherubim and Seraphim Church at Shagun, London. Address: Unit G5, Ajax Works, Hertford Road, Barking, Essex, IG 118DY. Beside the big yellow self-storage building, at the top of Mountain of Fire Church, Prophet in Charge, Prophet Moses Taiwo. Contact phone number 07943 143 004 and 0742 479 0242. Our time of services are Wednesday, Shiloh, 7 p.m. to 9 p.m. Friday, night vigil, 10 p.m. to 4 a.m. Sunday, Bible class, 10 a.m. to 11 a.m. Praise and worship, 11 a.m. to 12 p.m. Thanksgiving starts from 12 p.m. to 3 p.m. Come one, come all. Salvation is free. Promised Land. King's Crown Radio Station, KCR2, the digital and internet radio station, the station for the elites and the world. Broadcasting and streaming from London, Canada and America. To call the station, please dial 0741 7545333. I repeat, 0741 7545333. Our email address is info@kingscrownradiokcr2.com. Happy listening. For letting me be myself. Thank you.